ojúgun lẹ́yìn ẹsẹ̀ lẹ́yìn ojúgun àṣẹ̀rẹ̀ ó gbálójú abíọ́dún ọmọ ìgè àṣẹ̀rẹ̀ ó gbálójú kí n bọ́ sọ́tí ìbá àgbàdì àgbà Oòduà ló kọ́ fẹ́. Ààrẹ Ọ̀nà Kakanfò. Mo kí ẹ̀yin aláìlúwà, ẹ̀yin oní ìlú, ẹ̀yin ọba ìlú, ẹ̀yin tí Ọlọ́run tó àkóso ìlú Yorùbá lé lọ́wọ́. Látòrí àwọn kábíyèsí wa, ọba Tìmíẹ́jẹ́ àti bàbá wa tó wá ṣàdúrà nínú àwọn ọba lẹ́nu mo fi ẹ̀yin méjèèjì mo fi gbogbo ọba tó wà lórí ìjókòó pátápátá. Mo kí olóríire ní ọba Núrẹ́nì Èbúdọ́lá oní Ladaba of Ladaba Kingdom. Mo dẹ̀ kí bírífù olórí wọn pé wọ́n kú oríire. Mo wá kí gbogbo ẹ̀yin tí ẹ wá bá wa ṣe coronation yìí. Mo kí yín pé ẹ dẹ̀ kú oríire pé ọ̀rẹ́ yín, èèyàn yín, òun ni Ọlọ́run ọba Elédùmarè ló pe adé ìlú yìí fún. Mo wá kí gbogbo ọmọ ìlú Ladaba pátápátá wípé wọ́n kú oríire pé Ọlọ́run yan ẹni tí a lè pè ní deposit of contact fún ọ gẹ́gẹ́ bí ọba ìlú yìí. Inú mi dùn wípé nǹkan tó ṣẹlẹ̀ lénìí ó ṣojú ẹ̀mí mi, mo dẹ̀ wà níbí báyìí. Mo rántí ọjọ́ kan tí kábíyèsí Ladaba ó ṣe oore kan fún mi. Oore yẹn wá tù mí mọ́ mi ní ọkàn. Bí mo ṣe ń jáde ní àárọ̀ ọjọ́ yẹn, mo ní kábíyèsí Èbúdọ́lá ọba tó fẹ́ jẹ yẹn wà á débẹ̀. Bí mo ṣe sọ gbólóhùn yẹn wo ọmọ kan tí mo gbọ́ ní etí. Mo ṣe wọnú mọ́tò mi ní báyìí àjọba yìí o. Òun ló wá ṣe ní ọjọ́ tèmi tí à ń celebrate. Èmi believe wípé ìlú ìjẹ́ one of the community tó wà lọ́kì láti rí orí adé tó máa wúlò fún wọn. Torí kankan wà ní ara traces tí ọba Ladaba ní. Ó mọ̀yàn influence bàjẹ́ tó bá fẹ́ gba nǹkan, ó mọ̀ wọ́n ṣe influence yàn láti gbà á. Ó dẹ̀ mọ̀ pé quality tọ́lọ́run fún yìí Ọlọ́run wá lò ó á fi ran ìlú yìí lọ́wọ́. Ẹ wo oye distance tó wà ní expressway láti express tẹ́yàn fi wọ ìlú yìí. Nígbà tá a máa fi bẹ̀rẹ̀ láti junction ẹlẹ́rọ ìgbẹ́ tá a máa fi débí, mo ń wo time ká pẹ̀lú bá a ṣe lo pilot bá a ṣe sáré tó ó bá a ní 1 hour and 20 minutes ká tó wọ ìlú yìí. Ṣùgbọ́n wá wo èrò tó wà nínú ìlú yìí lónìí. Ìyẹn fi hàn wípé kábíyèsí Ladaba ó tọ́jú ìwà ẹ̀mí. Ó ti ṣe dáadáa kó tó jọba. Òun la fi irú èrò báyìí ní wọ́n ṣe èrò nìkan. Àwọn rí èèyàn rẹpẹtẹ láàrin èrò. Wọ́n á fi àsìkò ìsúre fún ọba Ladaba. Bí ó ṣe jọba yìí wàá pẹ́ lórí ìtẹ́ bàbá ẹ̀ o. Bó ṣe jọba yìí wàá pẹ́ lórí ìtẹ́ bàbá ẹ̀ o. Ẹnikẹ́ni tó bá yóò ní pẹ́ lórí ìtẹ́ bàbá yìí ni agbègbè. Àsìkò tó jọba ìlú yà rọ́jú. Àsìkò tó jọba yìí ti gbá fún 2 years. Ọ̀nà tó gbà tó bọ̀ láti iye lọ́rùn ọ̀gbẹ́ débi báyìí Lagos State Government á ṣe é. Àsìkò tó jọba yìí fákìrì tí wọ́n mọ̀ ó lè wọ agbègbè yìí lábẹ̀sí gbogbo agbègbè yìí. Àsìkò tó jọba yìí àwọn nǹkan wẹlé tí àwọn ọmọ ìlú yìí fẹ́ tí wọ́n rí ti pẹ́ ọdún pé ọdún
gbogbo ìlú yìí. Àsìkò tó wá jọba yìí àwọn ọmọ ìlú yàtọ̀ o. Àsìkò tó wá jọba yìí ilẹ̀ Yorùbá arójú aráyè ohun mèremère tí Yorùbá bí fẹ́ láti jọ yìí ọlọ́run àti owó wọlé tọ̀ wá. Wọ́n á bí àsìkò ìṣúra fún gbogbo ẹni tí ó bá gbà lónìí. Torí ẹni tó bá débi ìbẹ́ǹtì lẹ́yìn àbímọ pé ẹni tó nífẹ̀ẹ́ kábíyèsí Ládàbà ni. Gbogbo ẹni tó wá sí ìbàlẹ̀ nìkan ẹ̀mí kábàámọ̀ láyé ní oṣù. Bí a ṣe ń dunnú fún coronation ọba Ládàbà bẹ́ẹ̀ ni nǹkan mèremère nǹkan ayọ̀ a máa wọlé tọ́ni náà wá o. Àfẹnití náà bá bì sí kọ́tà bá ṣe ìlú fún ní agbára Ọlọ́run nǹkan rere a máa wò ìdílé ọgbẹ́ni tó wà ní ìbàlẹ̀ o. Inú wa dùn o ayọ̀ wa kú o adẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn orí adé àgàgà ọba odò Ayọ̀dẹ̀lú àti ọba Buhari wọ́n ṣe kúrú méje wọ́n ṣe yàrá mẹ́fà ó dìgbà tó wọ́n wò pé àwọn ọba méjì yìí àwọn ọba wòrè àwọn ẹni nífẹ̀ẹ́ èèyàn báyìí ní agbára náà ìlú yá rójú o ìlú yá ráyè o wọ́n ní òfin tilẹ̀ ẹlẹ́kọ̀ọ́ tẹni ẹlẹ́ni ọlọ́run ọmọ bá pọ́pọ́ tí ọlọ́run àbá ikọ́ ti yín bí ẹ ṣe dúró ti ọba Ládàbà ọlọ́run ọmọ elékùn rẹ̀ adúró tì yín àwọn ọmọ inú adẹ̀ ní àlùbáríkà àdúpẹ́ lọ́wọ́ ọba Lágbàsà àti gbogbo ọba tó gbìyànjú tóbi dé pé ó dórí ipò yìí torí pàtó ń ṣe kófẹ́ẹ̀sì yẹn bákan méjì ló là ń lò ó torí jagunjagun ni wá ṣùgbọ́n orí tó wọ́n máa dádé ìṣàlàyé dádé ṣùgbọ́n láwọn pé orí bàjẹ́ máa dádé èèyàn lọ́nà wà lò a lè kí ọba wa láti ẹ̀fẹ́ ẹ bá mi lọ́ tó kọ́ bàbá. kábíyèsí ìṣẹ̀lá onímọ̀ṣàwọn. kábíyèsí onímọ̀ṣàwọn ọlọ́jà àti ọba lọ́wọ́ ìjà gbogbo ìgbìyànjú